wọ́n tún gbèsè wọn dé o wọ́n mọ̀ tún ti pitú ọwọ́ wọn àwọn agbésùnmọ̀mí agbébọn tún ṣe bí wọ́n ṣe máa ń ṣe o wọ́n ṣe ìkọlù sí àwọn ènìyàn ní ibùdókọ̀ ọkọ̀ ojú irin nípínlẹ̀ Edo wọ́n jí ọ̀pọ̀ ènìyàn gbé sá lọ ó mà ṣe o àbírú kí leléyìí Ọlọ́run àwọn bóńlé kojú agbésùnmọ̀mí agbébọn tún pitú láabi ọwọ́ wọn ní ibùdókọ̀ ọkọ̀ ojú irin tí ó wà níjọba ìbílẹ̀ Igweben nípínlẹ̀ Edo nínú ìkọlù náà àwọn agbébọn agbésùnmọ̀mí ọ̀hún jí àìmọye ènìyàn gbé sá lọ ìṣẹ̀lẹ̀ àkọlù ọ̀hún ló wáyé níbùdó ọkọ̀ ojú irin tí ó wà níjọba ìbílẹ̀ Igweben nípínlẹ̀ Edo lọ́jọ́ àbámẹ́ta sátidé àwọn èèyàn tó fara káásá forí kó tí wọ́n jí gbé sá lọ nínú ìṣẹ̀lẹ̀ àkọlù náà ni wọ́n jẹ́ èrò tí wọ́n ń dúró láti gun ọkọ̀ ojú irin tó ń lọ láti Edo sí Warri nípínlẹ̀ Delta níbùdókọ̀ náà tí àwọn ènìyàn ti ń dúró ni àwọn agbésùnmọ̀mí agbébọn ọ̀hún ti ṣe bẹ́ẹ̀ yábo wọn ní ibùdókọ̀ ọkọ̀ ojú irin tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní dáná ìbọn bolẹ̀ ìròyìn fi yé wa pé wọ́n ti kó àwọn ẹ̀ṣọ́ aláàbò lọ sí agbègbè ibùdókọ̀ ojú irin náà láti lọ dóòlà ẹ̀mí àwọn ènìyàn àti láti tọpa àwọn tí wọ́n jí gbé náà láti fi gbòòrò òfin gbé àwọn ajínigbé ọ̀hún tí wọ́n jí àwọn ènìyàn gbé sá lọ. nínú ìròyìn ọ̀hún kò tíì sí àrídájú sáká pé ìfarapa wáyé ṣùgbọ́n ìròyìn tí wọ́n fi tó àwọn oníròyìn létí ni pé ọta ìbọn ṣe àwọn arìnrìn-àjò náà léṣe ó mà ṣe o. ẹni tó ń fìdí ìṣẹ̀lẹ̀ ìkọlù náà múlẹ̀ nínú àtẹ̀jáde kan alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Edo Chidi Nwambuzo ṣe lálàyé pé àwọn ajínigbé ọ̀hún ni wọ́n dìhámọ́ra ìbọn AK-47 tí wọ́n sì ṣe ìkọlù sí ibùdókọ̀ ọkọ̀ ojú irin ní ìrọ̀lẹ́ ọjọ́ àbámẹ́ta sátidé tí wọ́n sì yìnbọn pàápàá gbogbo sáfẹ́fẹ́ kó tóó di pé wọ́n jí àwọn ènìyàn náà gbé sá lọ láwọn tí wọ́n jẹ́ arìnrìn-àjò láti ìpínlẹ̀ Edo lọ sílùú Warri nípínlẹ̀ Delta. tí a ò bá gbàgbé a ó rántí pé ìkọlù ibùdókọ̀ ọkọ̀ ojú irin ti ṣáájú wáyé ìkọlù àwọn ẹṣin òkọ́kú agbébọn náà tí wọ́n sì ṣekú pa ọ̀pọ̀ àwọn èrò ọkọ̀ ojú irin tí wọ́n ń wọkọ̀ ojú irin láti Àbújá lọ sí Kaduna. ìkọlù tí wọ́n ṣe sí ọkọ̀ ojú irin Àbújá sí Kaduna ọ̀hún ló ṣokùnfà bí ìjọba àpapọ̀ ṣe gbé ilẹ̀kùn ibùdókọ̀ ọkọ̀ ojú irin náà tì pa. ìjọba àpapọ̀ dáwọ́ iṣẹ́ dúró lójú ọ̀nà náà títí di ìgbà tí wọ́n ṣe ìwádìí fi imú fínlẹ̀ lórí àwọn tí wọ́n ṣe ìkọlù náà tí wọ́n sì fi mú àwọn ẹṣin òkọ́kú ọ̀hún dánrin lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìwádìí àti ètò ààbò tó gbópọn. àmọ́ àwọn agbésùnmọ̀mí agbébọn náà wọ́n tún yéé ṣe ìkọlù sí àwọn ibùdókọ̀ ọkọ̀ ojú irin bí irú èyí tí wọ́n ṣe ní ìpínlẹ̀ Edo yìí. àfi kí Ọlọ́run ọba ó máa pa wá mọ́. ìròyìn ìgbéyẹ̀wò fún ti àkókò yìí ló ń dé sétí gbọ́ yín. ẹ lè fi èrò yín ṣọwọ́ sí wa lórí ìkànnì wa DriveTv. láti tún máa gbádùn àwọn ìròyìn ìgbéyẹ̀wò wa ẹ subscribe sí YouTube channel wa kí ẹ follow Facebook page wa àti àwọn other social media network wa. My name is KÍDNÄPPED. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching DriveTv. olólùfẹ́ DriveTv àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo DriveTv. Keep watching DriveTv. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching DriveTv. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó bá lọ? Ó ní iṣẹ́ rẹ̀. Ibi ni kò máa wò DriveTv. Thank you. Chloe. DriveTv, driving you around the world.